Ẹ káàbọ̀ sórí ètò Lady K. Ìfẹ́ Olúwa the baby of Odùduwà. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, wàhálà ti wà o ní Nàìjíríà. Ọlọ́run gbọ́. Tẹ́ bá gbọ́ pé wàhálà tó gbásíkí tó gbọmọ ọ̀dọ̀, òun ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Sunday Igboho jáde wípé yes mo ṣe tán. Gbogbo ẹ padà dìbò ló yá mi. Ṣé wá ibi tí mo wá ń gbé wa lọ ní èní 26th of May 2027 ibi tó máa ya gbogbo yín lẹ́nu pátápátá tó jẹ́ pé kí n tó máa bọ̀ wá sórí ètò mo ti rẹ́rìn pé ẹjọ́ torí Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ báyìí. Ẹ̀yin mọ́mì mi ẹ ṣáàjọ tẹ́ bá ṣe ń wo ṣó yìí bó bá ṣe ń ṣe yín ní tó ń yà yín lẹ́nu tẹ́ ń bira yín léèrè tẹ́ tún wọ́n fúnra yín lésì ẹ máa bá mi ṣí ẹ̀ kẹ́lòmínà máa gbọ́. Àníṣe fùrọ̀ ti dójú àti iṣu ó ti là bẹ́ẹ̀ ni fùrọ̀ ti ṣe kí ni mo pè fùrọ̀ ti dójú àti iṣu ó ti là ọ̀rọ̀ ẹ fẹ́ tó bá tásìkò eré àsìkò ti tó fùrọ̀ ti là ṣé ohun tí mo gbé wá fún yìí ọmọdé yẹn mọ àmà ní wá etí ọmọdé yẹn mọ ikú ọmọ nípa ẹ ẹ̀yin mọ́mì mi ẹ̀yin bàbá mi eléyìí lágbára ó gbẹnu tán àníta ló lórí Nàìjíríà ṣé rí olórí Nàìjíríà kò sí ẹni tó mọ̀ ẹ gbọ́. Ṣẹ́rí program yìí mo sáré wá ṣe ni because ẹ wo bí mo ṣe rí I've been very busy látàárọ̀ mo ń to ọjà tó ṣẹ̀ṣẹ̀ dé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gba àgúnmu diabetes kò tí ì dé o kódà ọjà mi ò dé tán ó tún ṣì wà lọ́nà ìpele tó wà lọ́nà mi ìtẹ̀ gbọ́dọ̀ sọ lórí social media ẹ bí mi pé kí ló dé náà ó lé yú wákà kan but ẹ̀yin tí ẹ fẹ́ gba irú tó dé kódà mi ti páàkì irú yẹn irú tẹ máa ṣe báyìí wọ́n máa gbóòórùn ní síríìtì kẹfà bó ṣe wáyé mo gbọ́dọ̀ tètè páàkì ẹ láì jẹ́ bẹ́ẹ̀ gbogbo store mi ṣẹlẹ̀ àwọn aṣọ tó kó mọ wá mo ní láti kó gbogbo aṣọ yẹn sóòrùn bóyá mo sì máa ta àwọn aṣọ yẹn ní sèṣì tẹ bá dẹ̀ rá àwọn aṣọ yẹn mi ò lè sunkún irú yẹn no tẹ bá gbọ́ irú original tó gbásíkì òun ni irú mi tó dé lọ́tẹ̀ mo ti ń ta irú eléyìí tó wá yàtọ̀ gbogbo àwọn aṣọ yẹn báyìí ṣe ni mo lọ tẹ́ láìlọ́nù síta níbi fàrándà níta tí mo tò gbogbo aṣọ yẹn sí pé kóhùn ṣàtẹ̀ kọ́kọ́ bá mi paná pẹ̀lú bá ṣe sílẹ̀ àwọn aṣọ yẹn sí láìlọ́ wàhálà irú mù lára ẹ̀ ẹ̀yìn ìyá mi alálùbáríkà wá bá mi ra ìníjẹ gbèsè o kódà ẹkún ni mi ò lè sùn ẹ wá bá ara àwọn aṣọ yẹn tẹ́ bá dẹ̀ ra àwọn aṣọ yẹn àwọn aṣọ tí mi ta irú wọn rí nínú store mi àwọn style tí mi ò tà rí pattern tí mi ò tà rí mo pa jí àtà sọ ẹ wá rajà gbogbo ẹ̀yin tẹ́ mo jẹ nírú lẹ́ni bàbá bẹ̀rẹ̀ sí ní send ọjà yín ìyá mi alálùbáríkà tọ́ra irú èlùbọ́ṣu èlùbọ́gẹ̀dẹ̀ àti face cream ní orílẹ̀-èdè àtọyín ní orílẹ̀-èdè Amẹ́ríkà èyí náà ni máa ṣe send ọjà yín láti last week èyí ni máa bá yín send màmí ẹ má bínú irú ti dé báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá wá nídìí irú mi ò dilẹ̀ o àwọn èèyàn ti sanwó lẹ̀ o ẹ wá ra irú tó fine ni mò ń tà mi ìtagun tí ó gbádùn náà ẹja máa lọ bí tà ẹja wa kò tí ì dé ọ̀rọ̀ yẹn tó ṣì wà lọ́nà ẹ̀gúsí lílọ̀ wa ó ṣì wà lọ́nà so a lot of ọjà ni ò tí ì dé wọ́n ní àwọn issue kan ṣẹlẹ̀ ní Canada pẹ̀lú àwọn cargo wọ̀nyẹn so wọ́n sì ṣe lot of ọjà lọ àwọn ọjà mi kan gan wà tó yẹ pé èmi ráàánú gbà ọ̀rọ̀ abámi dá nǹkan mi padà sí Nàìjà tí ẹgbẹ́ bá rẹ gbé tẹ́gbèrègbè wọ́n á máa gbé àwọn tó sì sọjà wọ́n ń sìn tẹ́ bá gbọ́ pé ó ti lọ adúró tolúwa ni kò ní jogún òfò ẹ ṣàjà ṣe dáadáa òtítọ́ ni ká máa di mẹ́rù ká máa di olè mẹ́rù now ẹ rí pé section cream wa tún ṣe kí ni ó tún yàtọ̀ cream dẹ̀ tún ṣì ń bọ̀ ṣé wá rí mo ní àwọn hot cake cream kan
tí ẹ bá lọ tí ò bá ṣiṣẹ́ máa dáwọ́ yín padà. Ìwọ tó bá ti fẹ́ di òyìnbó within 1 week, don't near those cream. Tó bá ti fẹ́ di òyìnbó 1 week, kí ẹ wá stubborn kó yí dáadáa kí cream má tètè ṣiṣẹ́ lára ẹ. Mo fún ẹ 2 weeks tó bá ti ṣiṣẹ́ máa dáwọ́ ẹ padà fún ẹ. Tí ó bá ti ṣiṣẹ́ máa dá owó yín padà fún yín, both the oil, the soap, àwọn set. Rí kọ́nà ẹ̀ rí kó yàtọ̀. Tí bá tún tọ́nù kámẹ́rà yìí wá sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tún rí kó tún yàtọ̀. Ọlọ́run ló ń ṣe pẹ̀lú ẹ̀yin tẹ́ ń bá wa rajà. Ẹ má bínú pé mo sáré polówó mo mọ̀ pé àwọn èèyàn ti máa kọ́mẹ́ǹtì sí pé ó wá tajà bó wá ṣe program. Ẹ má bínú. Ibi tí máa ti rówó íńtánẹ́ẹ̀tì sàn náà ní ta fi ṣe program. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, kí má wulẹ̀ rojọ́ jìnnà mọ́. Ẹ jẹ́ play nǹkan tí mo gbé wá. Bẹ́ẹ̀ wá ṣe ń gbọ́ tó bá ṣe ṣe yín ní kàyéfì. Ta ni olórí Nàìjíríà tí wọn ò gbé ojú síta? Tí èmi àti yín rò pé gómìnà Babangida ni, kíní kan ni, ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́nìí. Àṣírí bẹ nínú Nàìjíríà. Àwọn wo leléyìí? Mo dẹ̀ ṣí gbogbo lẹ̀kùn ṣọ́ọ̀bù lẹ̀ because òun irú yẹn ti ṣe kíní jù. Ẹ má bínú pàlẹ́ ariwo tẹ́ ń gbọ́. Irú yẹn kọ́ǹkì gan. Irú gbígbẹ̀dẹ̀ ni. Òun rẹ̀ wàláì gbogbo ṣọ́ọ̀bù mi ń ta sánsán ni. Àwọn wo ló lórí Nàìjíríà? Who are those people? Tí èmi àti yín ò mọ̀. Àwọn wo ni? Àwọn wo gógó ní gógó tó di Nàìjíríà yẹn mú tèmi àti yín ò mọ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́nìí. Ẹ mọ̀ kéèyàn dé máa gbọ́ nǹkan. Ẹni tó sẹ́ni fídíò yìí sí mi ẹ̀ ní gbọ́mọgbò. Mo dẹ̀ rẹ́rìn. Mo dẹ̀ tún wá ń dá question bíra mi. Mo tún dá fúnra mi lánsà. Nígbà mo tẹ̀ ọkọ̀ gbọ́lọ̀ àmọ́ ní gómìnà. Àṣẹ́rọ́ là ń pa. Gbogbo àwọn tá a bá rò bóyá gómìnà president of Nigeria. Lórí irọ́. Àwọn kan wà. Tinubu camouflage. Ọlọ́run Elédùmarè èèyàn ṣá ló bí àwọn èèyàn náà ṣá. Àwọn eléyìí sọ̀rọ̀ síta. Ọ̀rọ̀ ra jẹ Nàìjíríà lábẹ́lẹ̀ ni. Ọ̀rọ̀ ra wa ọkọ̀ Nàìjíríà lẹ́sẹsẹ l'underground. Àwọn tó ń wa ọkọ̀ Nàìjíríà underground ló ń gbé. Wọn ò gbójú síta. Wọn ò ṣe kí ni mo pè? Wọn ò gbé ojú síta. Adé Nàìjíríà ti fọ́. Because ibi tó lọ yìí. Gbogbo wọn yẹn ló máa gbójú síta tó bá yá. Torí ẹ̀pà ò ní bóró mọ́. Aṣọ ò ní bọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ti rìn ìwòwò wọjà. Ní ìkórí tata lọ yìí. Ẹ jẹ́ wọ́n kọ́ gbé fún yín. Ẹ wá gbọ́. Ẹnu mi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́. Àwọn ológun Nàìjíríà náà ni wọ́n tọ́lọ́ sọ̀rọ̀ o. Ni wọ́n tú àṣírí o. Àwọn ológun Nàìjà. Àwọn góńgó ló gbẹ́nu sí máìkì. Lọ́gbèmí àti yín débẹ̀. Ó yá, à gbọ́. Our soldiers, they tell us they no get sophisticated weapons and they no get order to shoot. Now, I've been telling you about the highest military appointment, will be the CDS, and aside that, they get other appointment will cover all the military arms. We get the chief of naval staff, we get the chief of air staff, we get the inspector general of police, and we get the chief of army staff. We won't get the Algadapata of them or the chief of defense staff. Now, if he reach where chief of naval staff go act, him they fear. He reach where chief of air staff go act, him they fear. He reach where chief of army staff go act, him they fear. He reach where inspector general of police go act, him they fear. He reach where chief of defense staff, the organ of them all go act, him they fear. Now that will not be the end. Who them they fear? Now make I leave the chiefs. Nigerians will never reason this thing where they talked before. If all the chiefs they fear to act when it come to this terrorism issue, to neutralize them, the order of all the whole armed forces for Nigeria they fear. You don't ask yourself who him they fear. Now, aside that, said then the chiefs they fear. During the time when Jonathan the president, he make one statement. He said these people they in cabinets, and he throw in the top
well well. As in he accept defeat. If to say no accept defeat, the kind calls where he gets alone, in fact they for kill him. Jonathan, who the president they fear. Aside Jonathan, Jesus. When IDB write in book, when him they confess of some things, when they admit say truly Abiola won the election. Now IDB been confess. Say if to say him no annul June 12th election, then for kill him. Who be those people? Apart from that, your present presido, hear what in Hajia talk when they interview Hajia. Make we hear her. What is your blueprint for us? He told me You can't go on like that he this. doesn't have anything for us. I said, you mean, sir, you don't have a blueprint? He said, I can't have a blueprint because if I have a blueprint, I'll be stepping on too many toes and they might even kill me. He said he gonna step on too many toes and then fit kill him. Ta ló lórí Nàìjíríà gbà wá. People are in trouble. Now, is there another power apart from the highest authority of power will be the president for this our Nigeria? Jonathan say he fear made a no kill him. Babangida say to say he no annul June 12th. They for kill him. Now I just say Ashiwaju tell him say he no get any blueprint with regards to them. Because if him bring out in blueprint, he go step on too many toes and then go feed kill him. Now, why I bring this matter be say the wife of the president. You know, say now the president be the highest authority. He can't they thank US president, they happy. Say the airstrike where US can't do for Nigeria, maybe they can't do more. So that this terrorism go fit. Does it mean our number one man not get the capacity to do airstrike and flush these terrorists? I carry you go back memory lane so that you go align them with what they happen. The wife of the president, he they call for more airstrike from Trump. But with the budget for security now, does it mean the president of Nigeria not get the capacity to strike the terrorists? Him to the fear. So with all these happenings, all this revelation, I beg, now which people they govern Nigeria? Which people our leaders they report to? Which people all our chiefs they report to? Which people our president they report to? Because not the only one. Babangida talk, if you don't do like they for kill him. Jonathan said and they in cabinet, if you don't do like they go kill him. Now Hajia talk, say see what in the number one man tell him. Say if he do like this, he go step on too many toes and then fit kill him. Now the wife of the president they call on Trump to call. Who are those many toes? You know, unleash more airstrike. Say the airstrike where he strike Nigeria at that time for Sokoto now blessings. So we they expect more. Nigerians, I beg. Now which people they rule this country? What they they get rule? another power way past the number one man because the other time before they removed the former CDS will be the new chief of defense staff now. He give directive say if you see terrorists they come near you and you see say your life is danger, shoot. If they not give you order to shoot and you see say the terrorists won't come kill you, shoot. As he make that statement, no take they remove them. Me so I don't confuse, I don't understand. Is there another power where even our presidents, all of them they fear? All our chiefs, then they fear. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi. Ó ṣe mí náà kàyéfì. Jonathan Goodluck ní tóun bá ṣe kinní kan wọ́n máa pa òun. Babangida ó lọ ṣìwé ní last year. Ó confess pé tóun ò bá àná June 12 wọ́n máa pa òun. Who are the people? President Bola Ahmed Tinubu náà tún sọ fún Ajia, mo ti gbé fídíò Ajia ìwá àti wá analyze ẹ̀. Pé tí àwọn bá fi lè ní plan kankan fún Nàìjíríà, wọ́n máa pa àwọn because àwọn máa step on many toes. Àwọn wo ló ní toes yẹn? Àwọn wo ló lẹ́sẹ̀ yẹn? Àwọn wo ló lẹ́sẹ̀ yẹn? Tí Babangida bẹ̀rù láti ìgbà títí ẹ̀. Tí Jonathan Goodluck bẹ̀rù.
ewu àti ìgbà tí Babangida ti ń bẹ̀rù àwọn yẹn bọ̀ dájú sí pé àti ìgbà yẹn làwọn pípù yẹn ti grab Nàìjíríà finally sọ́wọ́ wọ́n kàn fi gbogbo àwọn president ṣe camouflage ni we know nothing. Who are those people in Nigeria? Àwọn ẹja wo ló ń gbénu bú tó ń dòdògú? Ẹ̀yin èèyàn ṣé ẹ gbọ́ kíní yẹn dáadáa ní ẹ̀yin màmá mi? Bóyá tẹ́ ẹ bá gbọ́ dáadáa kí n tún play fún yín àbí kẹ́ dá fídíò yìí padà sẹ́yìn kẹ́ tún play. Ẹ gbọ́ ní ẹja wo ló wà nínú odò? Irú àwọn ẹja wo ló wà nínú odò tó ń da ibú omi rú? Irú àwọn èèyàn wo ló wà nínú Nàìjíríà yẹn tó bà Nàìjíríà yẹn jẹ́? Èmi náà ṣàwọn náà pé bàbá Tinubu ṣé ti ya wèrè ni àbí wọ́n kó ọpọlọ yín lọ tí Tinubu wá dẹni tí ò lè give order kan gbégún mi? Amẹ́ríkà ò lè give order kan gbégún mi. Kò sí country tó lè give order kan gbégún mi. Gúnmi làkọ́bí àwọn bàbá àsàlẹ̀ wọ̀nyí tí wọ́n ń lò tí gbogbo àwọn people ìdẹ́ mọ̀. That is why tí wọn ò ṣe lè attack Gúnmi. That is why tí wọn ò ṣe lè sọ̀rọ̀. Ọmọ Yorùbá ẹ wo bí ta dé dúró. Ẹ̀yin olóye onímọ̀ onílàákàyè ẹ wo ibi tí a dé dúró báyìí. Àwọn alágbára wo ló wà nínú Nàìjíríà? Babangida bọ́ta mo ṣe program yẹn mo ní irú bí Babangida ṣe converse yẹn ó yẹ kí wọ́n dẹ̀ gbé lẹ́sẹ̀kẹsẹ̀ but instead of that Baba Jagaba gan pàtẹ́wọ́ ló rẹ́rìn. Gbogbo wọn pàtẹ́wọ́ wọn rẹ́rìn ni. Kí ló ń ṣẹlẹ̀? Ta ni Babangida bẹ̀rù láti over 30 years? Over 30 years tí wọ́n ti pa Bíọ́lá tó sì jẹ́ pé àwọn tó wà ní ipò ni wọ́n pàṣẹ fún Babangida kó take irú action bẹ́ẹ̀. Tí Babangida dẹ̀ bọ̀wọ̀ fún wọn tó dẹ̀ jẹ́ pé àwọn yẹn náà lọ tún ṣe ìrúlu Nàìjíríà dì sí ṣé ìkọ̀kan nu wọn ò darúgbó wọn kú ni. Ṣé rí pé ní òkùnkùn la wà Nàìjíríà? Ṣé rí pé a kàn ń gbé Nàìjíríà ní àmọ́ rúùlù tá à ń gbé? A kàn ń jami ẹnu ni ó máa ṣe ò lady k your mouth no go kill you o. A kàn ń rojọ́ a kàn ń jami lára kàn ń ṣe gbogbo ẹ̀ kọjú sàn ní ọ̀fífẹ́ kọjú sẹ́lẹ̀ kọjú sàn. Àwọn tó kọ́ńtrólù Nàìjíríà gangan tó bẹ́ẹ̀ torí àdá wọn mọ̀. Àánú àwọn bàbá mi wọ̀nyí wá ṣe mí. Ẹ bá ṣí èso yìí ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká jọ gbọ́ kínní ìkárò àròjinlẹ̀. Ọ̀gágun tó ní ẹ bọ́ta ẹ protect ara yín ẹ lọ yọ̀bọ̀n ẹ yọgbà ìyàwó. Ẹ má bínú pé ariwo mọ́tò disturb wa mo ṣílẹ̀kùn store lẹ́nu. Ọ̀gágun tó pàṣẹ tó ní ẹ protect ara yín ẹ ṣègbè ìṣàwó. Ẹ má bínú. Jésù. Mo ṣílẹ̀kùn lára mi ò gbó. Kẹ́lẹ́dùmarè ṣáà owó dẹ̀ mú o. Tẹ́lẹ̀ mo yẹ kàkọ̀pọ̀ débi iṣẹ́ lé dé ṣọ́ọ̀bù yìí láàárọ̀ yìí. Gbà tí mo ṣiṣẹ́ ni mo sweat ni mo fi lọ wọ ọmọ nkelele. Ẹ̀yin màmá mi bàbá mi. Àánú àwọn bàbá yẹn kàn ṣe mí wọ́n kàn fi wọ́n kọ́ bọ́dì nìṣó. Wọ́n kàn fún àwọn àgbààgbà wa ṣẹ̀sín nígbà táwọn Tinubu ò lẹ́nu. Gbọ́ mi. Tinubu ò lẹ́nu wọ́n máa pa bí Tinubu ṣe sán lórí tó. Èmi náà wò pé ọmọ olódò òde ògọ̀ tó yìí. Ọmọ olódò òde ògọ̀ how come tí Gúnmi wá sórí ẹ̀dẹ̀rù jẹjẹ sínú Nàìjíríà tọ́mọ olódò òde orí kankan ṣe fún àṣẹ ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Àṣẹ ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó ju 20 lọ ó kọjá èje. Ṣé gbogbo wa ti rí báyìí sí? Ṣé rí wípé ó wá kù bá ṣe fẹ́ gbára wa, ó kù bá ṣe fẹ́ múra sọ́wọ́ ara wa, ó kù bá ṣe fẹ́ fi àdúrà àwọn ọmọdé yẹmọ lọ́wọ́. Ẹ̀yin màmá mi bàbá mi a ti dójúṣẹ́ ẹ jẹ́ a ṣe. Gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé ní gbogbo orílẹ̀-èdè tí ẹ bá wà iṣẹ́ ti délẹ̀. Ẹ jẹ́ a ṣiṣẹ́. A ti tẹsẹ̀ bodò a ti dé àárín àgbà mi báyìí kọ́ mi má gbé wa lọ o kọ́ má gbọ́ ọmọdé yẹmọ lọ́mọ wa lọ́wọ́.
àwọn tí Tinubu bẹ̀rù, àwọn tí Babangida bẹ̀rù, àwọn tí Jonathan Goodluck bẹ̀rù, tó fi wá di pé ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Rẹ̀mí Sùrùtù ó wá ń bẹ orílẹ̀-èdè Amẹ́ríkà wípé àwọn nìkan ló lè gbà wá nínú ìta kò sí nínú Nàìjíríà. Tinubu gan ò lè gbà wá wípé k'Amẹ́ríkà jọ k'Amẹ́ríkà tún wá sí. Àwọn wo ni bàbá àsàlẹ̀ Nàìjíríà? Ẹ jẹ́ àjọ bíra wa. Gbogbo àwọn táwọn rò pé bí àwọn ni godfather wọn ló ní Nàìjíríà. Irú èmi ń sìn mo sọ mo ní Babangida pẹ̀lú àwọn tó di kọ́kọ́rọ́ Nàìjíríà mú àṣẹ lórí irọ́ ni. Àṣẹ òun náà ń tẹ̀lé order from above ni. Ṣé bóun lẹ gbọ́ yìí? Order from above ni Babangida náà ń tẹ̀lé. Àwọn wo ló wá ń give order yẹn láti above? Tí èmi àti yóò mọ̀ láti ọdún tá ti gbọ́njú nínú Nàìjíríà. Tí èmi àti yóò rò pé àwọn president ló lórí wa. Abájọ tí bàbá bá sọjọ́ náà fi padà sẹ́ńtìmá mọ́kàn. Ọ̀rọ̀ yìí ò tọ́ ló bá dé o, kò ní rọ́nú o. Ọmọ Yorùbá ẹ wo kórí tata dé dúró. Ẹ jẹ́ lọ kọ́ àwọn aṣọ fáfáń design wá. Àwọn aṣọ yẹn ta lẹ́nu. Àwọn aṣọ yẹn dùn. Ẹ jẹ́ lọ kó wọn wá. Ẹ jẹ́ lọ kó wọn wá. Ní máìdì bí mo ṣe dẹ̀ tí o, iṣẹ́ mò ń ṣe o. Mo busy gidi. Ẹ wọ aṣọ Jésù o, mo dúpẹ́. Ẹ bá gbọ́ wípé ó kọjá bẹ́ẹ̀. Ọlọ́run o. Ó sì pọ̀, ó pọ̀ tó kù. Ẹ jẹ́ social ìsẹ́yìn. Ẹ lè rí mi dáadáa tẹ́ bá gbọ́ pé àwọn aṣọ yìí. Ẹ rọra wò. Ẹ wò. Ṣé ti rí? Ẹ wo iṣẹ́ yẹn. Ṣé ti rí iṣẹ́ yẹn? Eléyìí ò wùn mọ́. Mọ̀ fún tátẹ́gùn bá fẹ́ sí wọ́n sìn. Gbogbo òun yẹn máa kúrò bẹ́ẹ̀. Aṣọ yẹn pọ̀ gọ́ta o. Ó pọ̀ o. Red báyìí dẹ̀ ni gbogbo ẹ̀ mix colour. Ṣé ti rí? Ẹ wo wájú ẹ̀. Ẹ wo iṣẹ́ yẹn bó ṣe mú yes. Ẹ wo apá ẹ̀. Ẹ ṣe lápá ẹ̀. Ohun mi. Ele báyìí sí size 14. Size wà lára ẹ̀ ọkọ̀ sí. Ẹ tún wo eléyìí. Oh my God. Ṣé kò stain o? Ẹ wo because cream colour ni. Ṣé ti rí? Ṣé ti rí wọn? Ṣé ti rí? Ẹ wo bó ṣe fine. Ó sì pọ̀ ń ta o. Different style dẹ̀ ní gbogbo ẹ̀. Different style, different design. Ṣé ti rí? Àwọn àdìrẹ tó gbáski. Àwọn wò mí ó tún mi wò pẹ̀ lójú inú. Ẹ wo bó ẹ̀. Ẹ ṣe. Ẹ wo kaftai tó gbáski làwọn eléyìí. Ohun ni. Ẹ wá patronize mi, mo sọ fún yín pé mo lọ́jà. Ọjà yìí sí ó yẹ kó ti dé láti last month. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní àwọn ọ̀dọ̀ àwọn cargo yẹn. Ẹ kọ́ ọ̀dọ̀ ẹ ti dé ti pẹ́. Ẹ tún wo eléyìí náà. Tẹ́ ẹ̀ bá rí dáadáa lọ́ọ̀kan, ẹ lè rán yàn wá kó wá bá yín wá àwọn style. Ó fine tó jẹ́ pé size 14 again. Mo ní size 12 náà. Ìtì bá ní 14 màá ní 12. Ìtì bá ní 14 màá ní 12. Ìtì bá ní 14 màá ní 12. Mo ṣe máa ń ṣaṣọ mi nìyẹn. 16 gan máa wà. Gbogbo ẹ̀ ṣì wà tá ń bẹ̀ yẹn. So àwọn another style tún kún bẹ́ẹ̀. Mi fẹ́ gbà wá lásìkò òun mo ń yọjú wò yẹn. Àwọn another style ó kún bẹ́ẹ̀, ó kún tá ń bẹ̀. Tó dẹ̀ fine. Mo sọ fún yín pé mo ní àwọn ọjà gan. Ọjà aṣọ wà. Ṣé wá rí ti cream? Gàgbà gbègbè. Show me your color. Ẹ̀yin tẹ́ bá ní àwọn 55 cream. Àwọn cream tó wà pa. Pẹ̀lú àwọn ṣẹ tó wà pa. Àwọn fast action. Tó bá dẹ̀ jẹ́ pé cream àwọn èèyàn dúdú náà lẹ bá fẹ́. They are all here. Tó bá dẹ̀ jẹ́ wípé àwọn ọkọ̀ tẹ́lẹ̀ fi scrub body yín. Òun náà lẹ bá fẹ́. Ṣé rí mi báyìí? Kámẹ́rà ò gbé mi mọ́. Tó mo ti wọlé lọ síbi tí cream wà náà. Ẹ má bínú. Gbogbo ẹ kún bẹ́ẹ̀. Ó kún bí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ kí bá yín mix àwọn product yín.
wọ́n bá yín mix ẹ̀ mo láwọn product lóríṣiríṣi mo dẹ̀ láwọn product tó yẹ pé mo ní body lotion ẹ̀ mo ní oil ẹ̀ mo ní ọṣẹ mo ní oil ẹ̀ mo ní ọṣẹ mo dẹ̀ láwọn products tó jẹ́ pé both the face cream set ó wà láwọn confirm one tẹ́yìn bá wá jẹ́yàn tí ò pupa tẹ́kọ̀ fẹ́ maintain skin kókò máa glow ẹ kọ sí mi gbogbo ẹ wà ẹ má wo ti kámẹ́rà fóònù mi mo máa ń jẹ́ kó yé yín ọjọ́ tí n bá lo fóònù tó gbádùn ẹ máa rí normal skin mi kò ní dúdú so ẹ̀yin tẹ́ bá wá nídìí àwọn nǹkan wọ̀nyẹn ẹ kọ sí mi mo wà ní 76 Wentworth Street ẹ dẹ̀ lè lọ sórí Google kẹ́ type Lady K African Store mo fẹ́ rẹ́gísítà gbogbo lòwò yẹn náà sí bóyá tí bá máa renew license mi máa fi gbogbo lòwò sí so that ẹ lè mọ̀ pé gbogbo òwò ló wà ń bí obì wà àtàrẹ wà orógbó wà àdí wà ọṣẹ dúdú wà àwọn spiritual product àwọn iṣẹ́ tó múnádóko tó bá wù yín kẹ́ lọ jókòó kẹ́ dọ́ọ̀lù ara yín wọn ń sọ yẹn fún yàn àwọn màmá mi kan wà kọ́ṣẹ́ wọn máa títàn ni wọ́n tún ti gbá mi láago lẹ́dúkẹ́ ọṣẹ wẹ̀mí yẹn tuntun ti tán tún gbé ránṣẹ́ wọ́n ti ń bá mi rà ń sí yìí going to 2 years látìgbà tí mo ti wà nulẹ̀ wọn ò fi ṣeré wọ́n rí iṣẹ́ ìyanu Ọlọ́run ni ẹ̀yin tẹ́ bá wà lọ jókòó lé náà láì tí bá fún yín ní testimony ayọ̀ tí mo gbà lénìí ṣẹlẹ̀ ní ọjọ́ ayọ̀ ni fún mi because mo receive àwọn testimony tó pọ̀ tó yapa láti ara spiritual products tí wọ́n rà ní ọwọ́ mi testimony pọ̀ ṣe tẹ̀ wá rè ní ọjà mi tún wá dé àwọn ọjà tí mo ti expect tipẹ́tipẹ́ ó dé bẹ́ẹ̀ náà ni mo tún gba ìpè ẹ ló mà mo ní kí sọ bá fi wọ́n ń pẹ́ Olúwa ó ṣe ẹ̀mí bí mo ṣe ayọ̀ kò gorí ayọ̀ ni ẹ wo kí má pẹ́ fi ẹlòmíì ti fún mi lọ́wọ́ Thanksgiving lẹ́yìn àwọn tí Lady K fi ń gbéra nìyẹn kì í ṣe owó monetization àwọn tó mọ̀ọ́rẹ́ wọ́n ń ṣe Lady K mo fẹ́ ṣọpẹ́ ẹgbà tí màá sọ bẹ́ẹ̀ pé àtọ́tọ́ bẹ́ẹ̀ wọ́n ní àkọlé yé yé ẹ̀mọ́ tẹ́ ṣe fún wa èmi kọ́ Ọlọ́run ni ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ látòkè kó wá ṣe èèyàn ló máa rán ó dẹ̀ ti wọ́n mi máa jẹ́wọ̀n bá tó wọ́n mi ẹ̀yin tẹ́ bá wá ní ìdáwọ́ nǹkan wọ̀nyí ẹ kàn sí mi tó bá dẹ̀ gáṣọ lẹ́fẹ́ fẹ́ ẹ máa bọ̀ wá tó bá kọ̀ jẹ́wọ̀n nǹkan protection kẹ́kọ̀ọ́ máa díjọ́ ló lẹ́kọ̀ọ̀kan ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ má jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ẹ má jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ torí ẹnìkan torí ọjọ́ ọ̀la ni tí n bá ní kí n máa sọ lára testimony tí mo gbà yí tó ti ẹ̀yà mi ní ẹnu jù tí èmi gan tún fi sọ wípé Olúwa ó ṣé mo dúpẹ́ pípa gbogbo ló ń gbọ́ ti tèmi tí bá ní kí n sọ testimony yẹn fẹ́ yẹn yàn wàhálà yìí gan máa bá mi bá ẹni yẹn dúpẹ́ ẹ máa tún wá bẹ́ẹ̀ mi náà dúpẹ́ pé Ọlọ́run lò mí láti fi ṣiṣẹ́ yẹn màmá mi kan ló dẹ̀ introduce àwọn ẹni yẹn sí mi mo mọ̀ pé táwọn gan bá gbọ́ táwọn tẹ̀sí gbọ́ ni wọ́n ti pè mí bóyá ni ò ìṣàlàyé fún wọn wọ́n ti pè mí màmá yẹn ti introduce èrò sí mi bí wọ́n ṣe introduce àwọn èèyàn lamẹ́ríkà lọ́ọ́ introduce ní Canada Ọlọ́run ni òtítọ́ mo gbé dání yá tẹ bá lo iṣẹ́ tí ò bá tí ì jẹ ogun pọ̀ ni kì í ṣe jọ́kan lógún wọnú ayé èèyàn kì í ṣe jọ́kan tẹ lu ọṣẹ yẹn náà lẹ máa expect kógun yẹn jáde gradually by gradually processing tí ò dẹ̀ ní pẹ́ rárá yes mo nígbàgbọ́ yẹn pé kò ní pẹ́ tẹ́lẹ̀ má ṣe kí ni tẹ́ máa ní testimony àná so gbogbo ẹ̀yin tẹ́ bá wá nídìí àwọn nǹkan àdúrà ẹ pè mí any country má bá yín send ẹ̀ sí má bá yín send ẹ̀ tó bá wù yẹn dúpẹ́ tó bá wù yẹn má dúpẹ́ ìyá mi kọ́ sì pè mí ládùúrà lánàá kódà wọ́n tún fẹ́ rajà gan mi tẹ̀ tí ráyè dá wọn lò táwọn náà fún mi testimony nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn tọ́lọ́ bá mi bá wọn ṣẹ́ ogun yẹn wọ́n tún wá fẹ́ rí new iṣẹ́ tó lò yẹn wọ́n láwọn tún fẹ́ ṣẹ́yẹ sí because àwọn ní testimony ayọ̀ lórí ẹ̀ ọ̀dẹ̀ ti raṣẹ́ ìlọ́wọ́ mi sí i láti bóyá 2024 mi ṣáà ti dènù ṣọ́ọ̀bù ṣá ó ti yà mí lẹ́nu gbà tó pè mí mo ní látijọ́ ẹ̀ wá pè kẹ́tì lọ́pàá Lady K adúpẹ́ fọlọ́run wọn ni má bínú ní mi ò bínú mi ì bínú so bóyá Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ nìyẹn so aláṣepé lọ́lọ́run wa ó dẹ̀ máa ṣàṣepé nínú ayé wa so gbogbo tẹ́ bá ti fẹ́ máa bọ̀ wá sí Lady K tó yẹ mo ṣe wà ń bí bẹ́ẹ̀ bá fẹ́ ra oúnjẹ mo wà ń bí bẹ́ẹ̀ bá fẹ́ lè lùbọ́ gbogbo ẹ̀ tàbí ó kára ìṣọ̀fadà ẹ wo irú ló ti dé ẹ wá wọ́n dà fún irú náìsì irú tó fàì dáadáa pẹ̀lú ráìsì ọ̀fadà àti edé wẹ́wẹ́ kẹ lọ ṣe ráìsì ọ̀fadà kẹ dín ta ọ̀fadà tẹ́ ẹ bá mọ̀ ṣe ẹ pè mí màá tún sọ yẹn fún yín ọ̀fẹ́ ni màá kọ́ yín bọ́ ṣe ń ṣe bọ́ ṣe ń dín ta ẹ jẹ́ kí èròjà yẹn pé ṣá tẹ́ máa fi dín ata ẹ̀ kó lè bá mú yes so bó ṣe jẹ́ nìyẹn èwo la tún fẹ́ polówó gbogbo lòwò
ló tún kù gbogbo lòwò ẹ má wá jẹ́ ká gbọ́ polówó gbàgbé tó tún ṣe pàtàkì ọ̀rọ̀ orílẹ̀-èdè wa bá ṣe máa bọ́ lóko ẹrú nínú Nàìjíríà ó ṣe pàtàkì ó ṣe kókó kẹ́ bá mi ṣí ẹ bá mi ṣe bẹ́ẹ̀ fẹ́ ra iṣu ó wà ń bí bread ó wà ń bí Agége bread kódà àná alánà lọ́tún wá polówó ọmọ Yorùbá tàtà kan tó jẹ́ fáǹsì mi àwọn náà tún ní bakery sí Canada ń bí báyìí tó ń ṣe Lagos bread àwọn náà tún ti dé báyìí lánàá sí màmá báwọn náà ra Lagos bread yẹn because bread wọn yẹn fine ó fine ó wà pa gidi so àtúmọ̀ra yẹn náà ẹ tún máa rí yẹn náà ń bí báyìí bẹ́ẹ̀ bá ṣe ra Agége bread ẹ máa ra Lagos bread ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ mọ́ gbẹ̀yìn o bẹ́ẹ̀ ọmọ Ìbàdàn náà bá ti ṣe búrẹ́dì ní Canada ẹ kó wá sí store mi màmá bá yín tà màmá gbà lọ́wọ́ yín màmá bá yín tà kò sí tó fi ń ṣèyàn so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ń tajà ẹ dẹ̀ fẹ́ ní tó màmá bá yín tà ó kọ́ ẹ pé àwọn kan mi ì lè patronize wọn láti Nàìjíríà wọ́n ti show mi lóríṣiríṣi so mi ò lè patronize ẹ̀yin kan tẹ́ ẹ̀ ń wá wípé ẹ fẹ́ polówó ọjà fún mi lè patronize yẹn má bínú àwọn èèyàn ti show mi gan lẹ́yìn agúnmu pakurumọkọ dóbò dáadáa ẹ jẹ́ wá dóbò dídólóbò kẹ́ fi tura kẹ́ gbádùn ara yín ẹ̀yin tágbára yóò wá gbé agúnmu tẹ́ lè lò tó máa jẹ́ kẹ́ ṣiṣẹ́ dáadáa tó máa jẹ́ kẹ́ ríṣẹ́ ṣe gidi ó wà ní Lady K African Store ẹ pè mí kẹ́ wá rà ojú òní tiwa ẹ má gbàgbé láti bá mi like ẹ̀yin mọ́mì mẹ́yìn dádì mi ẹ jọ̀ọ́ like yẹn ṣe pàtàkì ó ṣe kókó ìka tó ṣe báyẹn bá mi like ẹ dẹ̀ bá mi subscribe sí membership mi ojú òní tí tó bá yọ super sticker ẹ̀yin náà ẹ dá sí tọ́lọ́run nínú ayé Lady K èmi gan sọ̀rọ̀ gbogbo sẹ́yìn ẹ̀ skin mi bó ṣe ń glow kámẹ́rà yóò lè jẹ́ kẹrí dáadáa mo kàn ṣíọ́ra mi ò báyìí pé na my skin be this see fresh skin kámẹ́rà ò lè jẹ́ kẹrí dáadáa tó bá dẹ̀ jẹ́ nọ́ọ̀kù mi náà ti yàtọ̀ is change ẹ̀yin tẹ́ bá ní dark nọ́ọ̀kù máa stubborn tí ẹ bá rí cream tó bá sọ fún yín pé àtẹ bá lò sí nọ́ọ̀kù yín within 1 week gbogbo ẹran ara yín ló máa jẹ dànù èmi ò ta ìta cream tó ń jẹyàn ní skin èyí tó máa ra máa ṣiṣẹ́ bá yín ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ òun ni my knuckle is looking ó ti mú díẹ̀díẹ̀ ó máa mú tán so bó ṣe jẹ́ nìyẹn bó bá dẹ̀ jẹ́ wig lẹ́fẹ́ jewelries ọ̀tọ̀gẹ̀lẹ̀ fìlà aṣọ tí wọ́n ti ràn àwọn lace òun lẹ́ ń wò wọ́n ní òkè ń bẹ̀ yẹn tóun náà lọ yẹn àwọn lace náà ó wà gbogbo lówó Lady K African Store ojú òní tí wà ó dẹ̀ jẹ́ nǹkan tẹ́ bá fẹ́ fi ṣerun náà ni ó dẹ̀ jẹ́ àwọn malt náà ni malt wà mo láwọn Vitamalt mo ní Guinness malt mo ní Ferrous drink gbogbo ẹ̀ ló wà ń bíbà kúlíkúlí aláta ó wà bọ́gà ó wà ẹ̀pà gbogbo nǹkan ló wà Lady K African Store ojú òní tí wà mí ní wáyé tí ẹ ṣeun gan ó dàbọ̀.